kògókògó lòun agogo ró, dùgbẹ̀dùgbẹ̀ lòun akèrègbè. Olúwatósìn o, lónìí mọ̀rìbà lọ́dọ̀ baba ńlá kú baba tó bí wọ́n lọ́mọ. Olúwabùkọ́lá Àjọkẹ́ Adé ni mò ń pè ń. Mariam o, Bukky Cakes èèní ní sọjọ́bí rẹ̀ gangan mo ní ó gbéralẹ̀ òdìdé. Ó ti bá wọn ṣọdún owó, Àjọkẹ́ ó ti bá wọn ṣọdún yìí láwùjọ. Wà á tẹ̀lé yí pépépé nílé ayé, wà á rohun rere gbé ṣe nílé ayé tó wà. O ò ní wá bá wọn wá gísà kẹ́yìn aṣọ, o ò ní sún búkà kẹ́yìn ilé lágbára Elédùmarè ọba. Níjọ́ ebi bá ń palẹ̀ ò ní bá wọn sí nílé. Àjọkẹ́ Adé o ò ní bá wọn rìn lọ́nà lọ́jọ́ tẹ́bí ń pọ̀nà lágbára Elédùmarè ọba. O wá ní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ nílé ayé. O ti rí náà o mọ̀ rí náà ní lágbára Elédùmarè ọba. O ti rí lò ó mọ̀ rí lò ní lágbára Elédùmarè ọba. Ọ̀tọ̀ọ̀tún lọ́jọ́ ń yọ, ọdọọdún ló ti mọ̀ bẹ́ẹ̀ nítorí ọbẹ̀ níbẹ̀ ṣu. Ọdọọdún ní láńsọ lógúnlógún ọdọọdún nìkan sọ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọdún ọ̀wá nílé ká mọ́ ṣe rọ́mọbì lórí àtẹ. Ọmọ ọlọ́rin àfọ̀njẹ́ ẹnu dúdúyọ̀ ni wọ́n borí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìlú tó bí tó yẹn kò léegun, ètò ẹṣin léegun lé bàbá tó bí ọlọ́mọ. Àkọ́kọ́ lóró bẹ́ẹ̀ nílé ọmọ abílódé sùn. Ọmọ òpó kọ̀rọ̀bìtì tí ń bẹ lálẹ́dì ọ̀yún nílé bàbá tó bí ọlọ́mọ. Òpó tí ò gbọ́rọ̀ tán ni ó kọjú èsìná. Iná tí ò gbọ́rọ̀ wọ́n ní ó kọjú èsómi. Omi tí ò gbọ́rọ̀ wọ́n ní ó fi pọtí. Ọtí líle kan gbé fọ́mọ líle. Àfọ̀njá lọ́mọ líle tán lójú ogun. Ogun ọ̀hún láfọ̀njá lọ tí ó padà wánú lé mọ́. Lóòbí ló tẹ̀lú Ìlọrin tó nílé bàbá tó bí ọlọ́mọ àìdò òpó níyan mégbìrì ọ̀tẹ̀. Àjọkẹ́ Adé Olúwabùkọ́lá o, Mariam ọmọ ni o mọ gbọ́ dídùn ẹnu mi. Kàfílátù o, Àjíkẹ́ Adé ọmọ Wùmí, ọ̀rẹ́ rẹ̀ ló rán mi wá o. Ó pé kí n wá kí òpópó ọdún, olóò ti ń ṣọdún owó, ó ló mọ̀ ṣọdún yìí láwùjọ lágbára Elédùmarè ọba. Adéọlá akékàkà ò gbẹ̀yìn rárá, mo ní o mọ̀ ṣe lójú ẹkùn o. Ìwọ ọmọ ọmọ ní ṣọdún bànújẹ́ lágbára Elédùmarè ọba.